ẹ ló ọkùn òkèlè. Wo bí. Mo ṣe bẹ́ẹ̀ sì ń sùn lọ́wọ́ ni o. Èmi gan sùn mo ti jí báyìí. Báwo dẹ̀ ní nǹkan? Adúgbò lọ́wọ́ Ọlọ́run. Kí la máa ṣe sáwọn tó ń sọ̀rọ̀ yín láìda báyìí? Ọlọ́run ó sì foríjì wọ́n. Àmín Jésù. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ṣe nǹkan fún mi ni o. Àwọn ọ̀gá yín ńkọ́? Kò sí àwọn ọ̀gá ńlé. Ok, ṣẹ́ni sáré wá gbé mi lọ́sàn lọ sílé Pásítọ̀ Mrs. Ọmọwùmí Ajíbádé. Mi wa mọ́tò lọ́sàn. Òní lọ́jọ́ ìbí wọn náà. Ṣé fẹ́ sọ wípé ẹ̀ mọ̀ ni? Èmi náà mọ̀. Ṣé mo pẹ́ di ṣẹ̀mí báyẹn ṣá? Kí ló wá yẹ kẹ́ ṣe? I'm sorry sir. Mo ti gbọ́ àṣàánú yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ dákun ẹ ṣàánú mi. Àmàlà mélòó lẹ jẹ́ kí n máa yín mú bọ̀? Àmàlà mẹ́fà. 120 ńkọ́? Ṣé ẹ gbọ́jọ́ kú ni? Ẹ gbọ́ ní sójà ìta ṣẹnu bí ìgbẹ́ yẹ. Kí lẹ fẹ́ ṣe? Tí n bá wọlé yín kí n kú. Agogo. Hello. Happy birthday to you, Mrs. Ọmọwùmí Ajíbádé. long life and prosperity. Ìgbà ọdún 1 minute ni o, a kí yín kí ọdún tuntun. Ó kàn pé àmì ní ká kí yín o.